Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá tún ti ń wò mí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ìwòyí àná mi rèé tí mo ṣe fídíò kan jáde lórí àwa òṣèré àti àwọn tó ń fi ẹnu bà wá jẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin òbí rere. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin alábíamọ tí ẹ ń pè, tí ẹ ń fi ìdùnnú yín hàn sí nǹkan tí mo ṣe, tí ẹ dẹ̀ tún ń jẹ́ tí ẹ tún ń fi ìyàlẹ́nu yín hàn pé ṣé nǹkan tí ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ló jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí ẹ ń fọ́ọ̀sì àwa láti rí. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidigidi. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin náà, ilé ayé yín ò ní díbàjẹ́. Ayé ò ní fi ẹnu ẹ̀gàn pè yín. Ọjọ́ iwájú tí yín náà máa dáa. Ní gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ yẹn tán lánàá, èmi ti gbà pé èébú làwọn èèyàn máa bú, pé wọ́n ó tún máa bú mi ni. Mi ò rẹ́yọ ẹnìkan kó bú mi. So mo really happy gan pé ó túmọ̀ sí pé àwọn èèyàn understand nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, ọ̀rọ̀ yẹn ò tán síbẹ̀. Mo fẹ́ tan ìmọ́lẹ̀ díẹ̀ fún wa, fún àwọn ọmọ ẹgbẹ́, kí n má sọ pé fún àwọn ọmọ ẹgbẹ́ wa, torí kìí ṣe gbogbo wa náà la wà nínú ẹgbẹ́ ẹyọ oró kan. Oríṣiríṣi ẹgbẹ́ la wà. Àwọn kan tiẹ̀ wà tí wọ́n belong sí ẹgbẹ́ kankan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ. Ṣùgbọ́n níwọ̀nba àgbà tó jẹ́ inú the same industry lájọ wà, mo ní àwọn ìkìlọ̀ ráńpẹ́ tí mo fẹ́ ṣe fún àwọn èèyàn. Ṣùgbọ́n kí n tó ṣe ìkìlọ̀ yẹn, àwọn èèyàn tèmi ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀. Parí olódó, ojú ò ní tì ẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, ò ní parẹ́ máyé lára. Tí ẹ mọ̀ tọ́pẹ́, ọpẹ́ ló mọ̀ yẹ kó máa dù. Ó mọ̀ nídìí àti bẹ́ẹ̀ nìkan kan jà. Ọpẹ́ ló yẹ kó máa dù. Because àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n á soríire láàárọ̀, wọ́n á soríire lọ́sàn-án, wọ́n á wá ráre lọ́jọ́ alẹ́. Ọjọ́ alẹ́ yìí ló dẹ̀ jà jù. Ọjọ́ alẹ́ yìí ló jà jù. Ṣùgbọ́n àárọ̀ rẹ náà kì í ṣe pé o fi sórí burúkú. Bí ìka gan ò dọ́gba, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ní jura wọn lọ. Kì í ṣe ìdí iṣẹ́ tí wà nìkan nírú yẹn pín sí. Bó ṣe wà káàkiri lórí gbogbo iṣẹ́ nìyẹn. Mo wá fẹ́ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run steady tí wàá fi fèsì ẹnìkan láti sọ̀rọ̀. Ó ṣe máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò dojú ọjọ́ alẹ́ tì ẹ́. Ọlọ́run gbé ẹ níjà. Kì í ṣe gbogbo èèyàn ló lè ríru nítorí gbà yẹn gbà. Gbogbo èèyàn kọ́. Àwọn kan darúgbó jù ẹ lọ. Ó sáàsì tó èmi lọ́jọ́ orí. Ṣùgbọ́n àwọn kan darúgbó jù ẹ lọ gidi. Seriously. Tó jẹ́ pé ayé ò rí náà rí wọn dè ní. Kí ni wọ́n fẹ́ bọ́ lọ́hùn fà? Tí Ọlọ́run bá wá ní kí ayé rí náà rí wọ ní àsìkò tí ó ń di ọjọ́ alẹ́, lásìkò tí a ò lè struggle tó bí a ṣe ń struggle wá látẹ̀yìn mọ́, àṣé nǹkan tó kù tí ká máa sọ fọ́lọ́run ni pé adúpẹ́, adúpẹ́, adúpẹ́. Ẹ má jẹ́ ká allow àwọn èèyàn kan tí ò mọ̀kànmọ̀kàn, ẹ má jẹ́ ká jẹ́ wọn kó sáàárín wa. Ẹ má jẹ́ kí wọ́n kó sáàárín wa. Ẹ má jẹ́ ká ṣe nǹkan tí inú àwọn tọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ran àwọn kọ̀ọ̀kan nínú àwọn èèyàn tiwa lọ́wọ́. Ẹ má jẹ́ ká ṣe nǹkan tí ọkàn wọn ó fi bàjẹ́ tàbí tí wọ́n ó fi máa sá fún criticism. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. So mo bẹ̀ ẹ́, Parí olódó, dákun má mẹ́nu lọ síbi ọ̀rọ̀ yẹn mọ́ láyé. Àwọn tó ń gbọ́ tó ń dùn mọ́ yẹn, torí pé wọ́n á sọ pé ọmọ ǹso yẹn, ẹ béèrè lọ́wọ́ àwọn náà. Àwọn náà níṣẹ́ tí wọ́n ń ṣe.
níbi iṣẹ́ wọn mélòó ni ẹgbẹ́ wọn ti ra mọ́tò fún níbi iṣẹ́ táwọn ti ń ṣiṣẹ́ at least bó bá jẹ́ pé ẹran wọn ń tà bó jẹ́ nọ́ọ̀sì ni wọ́n bó jẹ́ dókítà ni wọ́n bó jẹ́ lọ́ọ̀yà ni wọ́n ẹgbẹ́ tí wọ́n yẹn tí wọ́n rí bíi bàbàrà káwọn tó lè wá sọ̀rọ̀ sínú ìjọ tiwa yẹn ẹgbẹ́ wọn yẹn mélòó nínú wọn ló ti ra mọ́tò fún tẹ́gbẹ́ wọn ò bá wá ra mọ́tò fẹ́ nìkankan gọ́ọ̀tì wo ni wọ́n ní láti wá bu ẹnu àtẹ́ lu àwa nǹkan tí wọ́n ń ṣiṣẹ́ nìkan lénìí wọ́n ṣe sí wọn náà lọ́la torí àwọn ayé mọ́ rí àwọn yẹn bí ẹni tó ń gbìjà ẹ̀ wọ́n ò gbìjà ẹ̀ o kò sẹ́ni tó lè gbìjà ẹ̀ Ọlọ́run nìkan ló lè gbìjà ẹ̀ o àsìkò tí ìgbìjà ẹ̀ dé lọ́wọ́ Ọlọ́run ló ti wá kì í ṣe lọ́wọ́ ẹ̀dá kan ẹnikẹ́ni ò sí tó lè stọ́pù oore tó tẹ̀ ẹ́ lọ́wọ́ yẹn torí àkọọ́lẹ̀ ti wà lọ́dọ̀ Ọlọ́run wòye àbíjẹ ọmọ aráyé le wo ọ̀rẹ́ mi akápò oògùn lálùdé wọn náà wò kì í ṣe pé ń ṣe ló bàjẹ́ fún yín Ọlọ́run ò jẹ́ kó bàjẹ́ fún yín àtijẹ àti mo ní yín lára bọ́ àwọn èèyàn yẹn rí i pé ipò tó yẹ kẹ́ ẹ wà ẹ̀ tí ì débẹ̀ wọ́n sì ṣe ìrànlọ́wọ́ láti gbé yín débẹ̀ tán bá ti ṣe ìrànlọ́wọ́ láti gbé yín débẹ̀ tán ẹ má jẹ́ kí wọ́n tì wá lura wa ajá lè kejì ẹkùn àwa yìí náà ní láàrin ara wa tán bá bú ẹnìkan lénìí tí bá ń dùn sẹ́rí tí òjò bá ń pa iyọ̀ tínú òrí bá ń dùn sẹ́rí ní kété tí òjò bá ti rọ̀ tán báyìí oòrùn ló máa jáde oòrùn ilé ẹ̀ sọ̀rẹ́ òrí oòrùn yẹn ó máa yọ òrí náà ni lórí náà ó domi so ẹ má jẹ́ ká fún àwọn kankan láàyè láti wọlé sáàrin wa ìgbà tí kálukú wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àdúró pé lágbájá ni ó wàá ràn mí lọ́wọ́ that is why tó fi jẹ́ pé owó tèmi tí mò ń pa láti ọdún tí mo ti ṣiṣẹ́ yìí àpò ara mi ni mò ń kó sí mi ò kó sápò ẹnikẹ́ni that is why tó fi jẹ́ pé ẹ̀yin náà owó tẹ̀ ń pa látìgbà tẹ̀ ti ń ṣiṣẹ́ yìí àpò ara yín lẹ̀ ń kó sí kì í sápò any other person so bọ́bọ́ wá tó àsìkò tó lọ ń gbé ìrànlọ́wọ́ dìde fún ara rẹ̀ nínú ọlá ńlá rẹ̀ ẹ má jẹ́ ká sọ dìjà ẹ má jẹ́ ká fi sọra wa lẹ́nu ẹ má jẹ́ káwọn tí wọ́n ń wá orúkọ òjijì tàbáwọn tí wọ́n fẹ́ develop YouTube wọn àbáwọn tí wọ́n fẹ́ lọ viral lórí internet ẹ má jẹ́ ká jẹ́ kí wọ́n kó sáwà láàrin ẹ má jẹ́ ká jẹ́ kí wọ́n tì wá láti face ara wa tí dáadáa kankan ò bá tí ì pa wá pọ̀ lónìí bóyá irú èmi àtiwọ́ kò sásọ̀ránsì pé kò lè pa wá pọ̀ lọ́la ìgbà tá a bá dẹ̀ jà lónìí ó lè jẹ́ ní tèmi nídìí tí màá fi dolóríire nílé ayé ni tí mi ò rí tí mo ti ń wá káàkiri láti ọdún yìí níwọ̀n bá ìgbà tó bá jẹ́ pé ọ̀rẹ́ lèmi pẹ̀lú ẹ ìwọ lè ní àwọn nǹkan yẹn lábẹ́ bẹ́ẹ̀dì kó má wúlò fún ẹ nítorí pé àjọ jẹ́ ọ̀rẹ́ máa láǹfààní àti lè sọ fún ẹ pé lágbájá mo mọ̀ ń wá nǹkan báyìí ìwọ náà dẹ̀ láǹfààní láti sọ fún mi pé àkẹ́lẹ̀ wà tí tó jẹ́ pé bíi 5 ló wà ní abẹ́ bẹ́ẹ̀dì ni ẹ wá màá rán ọmọ wá lọ́la kan báyìí kó 2 àbí 3 wá ń bẹ̀jáde nǹkan tí wọ́n ń pè ní friendship nìyẹn relationship tí èèyàn ń fi friendship build nìyẹn nítorí pé bóni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ní mú babaláwo dífá ojoojúmọ́ so gbogbo ẹ̀yin tí brother wa nínú Olúwa tí wọ́n ràn lọ́wọ́ ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ló rán wọn tó bá jáwọn Ọlọ́run rán èmi ò lè ṣe tó bá jáwọn Ọlọ́run rán Jídé ò lè ṣe tó bá jáwọn Ọlọ́run rán Bello ò lè ṣe tó bá jáwọn Ọlọ́run rán láti ò lè ṣe gbogbo àwọn tí mo dárúkọ yìí náà ni mo mọ̀ pa dáadáa táwọn náà ti ṣe síwájú rí but kíní kan tí mo kọ́kọ́ fẹ́ fi yé wa rèé èèyàn dẹ̀ sí wa ẹ dákun ẹ má dá wàhálà lẹ̀ láàrin wa ẹ má dá òróǹro sáàrin wa àwa onítíátà a ní ọmọ ìyá kan ju àwa tá a jọ ń ṣiṣẹ́ yìí náà lọ
àní ọmọ ìyá kan bẹ́ẹ̀ nìkan ò bá ràn mí lọ́wọ́ ẹlòmíì ó ràn mí lọ́wọ́ mi nítorí pé èmi náà mo ń kọ́ṣẹ́ yẹn nítorí pé mo fẹ́ ran ara mi lọ́wọ́ ni so tí mi ìbá tí ì rí ara mi ràn lọ́wọ́ kí ni mo ṣe máa blame ẹnìkan pé kò ràn mí lọ́wọ́ èmi gangan tí mò ń ṣiṣẹ́ lójú méjèèjì fúnra mi ò tí ì ríra mi ràn lọ́wọ́ báwo ni ṣe máa blame ẹnìkan pé ìwọ owó tiẹ̀ tó ń rí ó yẹ kó wàá fi ràn mí lọ́wọ́ kò make sense rẹpẹtẹ ẹ dákun torí Ọlọ́run gbogbo èyí tí ẹ bá feel wípé ẹnìkan ò ràn yín lọ́wọ́ ẹ mú kúrò ní mind o ìbùkún Ọlọ́run nìkan ní mú ní là láì fi làálàá kan gbogbo ń tẹ́ ẹ̀dẹ̀ ń rí lónìí àwọn síkírìtì burúkú kan wà tí màá sọ fún yín lónìí síkírìtì àwọn tí mo dẹ̀ fẹ́ sọ yẹn wọ́n sì wà láyé mo dẹ̀ fẹ́ kí wọ́n wá já mi lórí amóhùnmáwòrán tàbí káwọn náà lọ sórí íńtánẹ́ẹ̀tì kí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí olórí wa káfàtà bàbá alálùbáríkà tí ọ̀rọ̀ rẹ̀ máa dáadáa lẹ́ Uncle B ẹ rí pé mo ti kọ́kọ́ sọ àwọn nǹkan kékeré tí Uncle B ṣe fún mi kékeré nìyẹn o nínú èyí tí mo lè rántí àti pé tí mo rí pé ó ní weight tí mo rí pé àwọn kan máa rí bí ẹni pé àwọn fẹ́ fi yẹpẹrẹ ara àwọn ni táwọn bá sọ pé lágbádá ṣe nǹkan báyìí fún mi ò lo èkìsà mọ́lé nínà so improvement ti bá gbèsè ayé mi bọ̀ kò yẹ kí n gbàgbé orísun odò tó bá gbàgbé orísun ẹ̀ ọgbẹ́ kò yẹ kí n gbàgbé àwọn tó ti ṣe fún mi sẹ́yìn kò yẹ kí n gbàgbé wọn ìgbà kan wà tó jẹ́ pé olórí tẹ́nàntì ni Uncle B jẹ́ lẹ́kọ̀ọ́ èmi ni mo pe Uncle B ọ̀gá mi ni bàbá mi ni ẹ̀gbọ́n mi ni èmi ni mo pè wọ́n ní olórí tẹ́nàntì àwa máa ń gbọ́ báwọn èèyàn kan ṣe máa ń fi ọ̀gá ṣe yẹ̀yẹ́ bí ẹni tí ó ṣe kọ́kọ́rọ́ kú ńgbà náà lọ́hùn ní ọ̀gá wa tẹ́ wá rí tó ń dá bí ẹdun tó ń ràn bí ìwé tó ń ran lágbájá lọ́wọ́ tó ń ran tàmọ̀dò lọ́wọ́ yẹn tó ń ṣe dáadáa sí àwọn èèyàn kan tí wọ́n bá ní àǹfààní àti súnmọ́ ọ̀gá wa yẹn àwọn èèyàn bìlì pé yóò ṣe kọ́kọ́rọ́ kú ni àṣẹ àìkọ́lé Uncle B àṣọ ní nǹkan tí àwọn Uncle B ń kọ́ àṣẹ Uncle B ń kọ́ àwọn Fẹ́mi àwọn Tọ́pẹ́ Adébáyọ̀ àṣẹ àwọn tó ń kọ́ lọ́wọ́ nìyẹn àṣẹ kì í ṣe ilé òun kọ́ ọmọ àwọn kan ń kọ́lé nígbà tó lọ máa dójú ti gbogbo àwọn èèyàn tó ń pe torí Uncle Jide bí ẹni tí ó sin kọ́kọ́rọ́ kú tí Uncle Jide fi kó lọ sí Ìkòròdú ilé onílé ni wọ́n ń gbé náà bọ́tí lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń fi Uncle B ṣe yẹ̀yẹ́ nígbà náà lọ́hùn ilé tí wọ́n ń kọ́ tí wọ́n rí bí ilé pé Uncle B ò tí ì kọ́ nǹkan kan wàláì kò tó kíchìn ọ̀kan kan nínú ilé tí Uncle B kọ́ Uncle B kọ́ àgbà rábírábí ilé sí Èkó ó dẹ̀ kọ́ sí Ìlọrin now lẹ́yìn yẹn ṣé ilé táwọn ọmọ rẹ̀ kọ́ ni ká sọ ni ṣùgbọ́n gbogbo ìgbà tó Uncle B yẹn náà ń jí àwọn èèyàn orí wọn dẹ̀ pa àwọn bàbá wa Ògúndé wípé kí ló dé tí wọ́n ran Uncle B lọ́wọ́ kó kọ́lé àwọn bàbá wa kan wà ńgbà náà tí àwọn bàbá adé lọ fún kankan tí wọ́n tọ́lọ ń gbé wọn lọ́wọ́ sókè àwọn èèyàn ò fún okùn mọ́ wọn lọ́rùn pé kí ló dé tí wọ́n ran Uncle B lọ́wọ́ àṣé Uncle B ran ara rẹ̀ lọ́wọ́ àṣé àwọn èèyàn ni ò tí ì rí Ọlọ́run wá ṣe rí arèrè méjì kì í sábà hù nínú ilé kan Ọlọ́run wá jẹ́ kí àìmọye arèrè hù nílé Uncle B bọ́ Uncle B ṣe ń kọ́ bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ ń kọ́ nǹkan tá a ní òtó ń jọ́ sí ó wá padà ṣẹ́kù lẹ̀ fún Uncle B so ẹ̀yin èèyàn mi ò fẹ́ kẹ́ ẹ máa rí nídìí wípé bẹ́ẹ̀ nìkan ò bá ṣe oore fẹ́ nìkan kẹ́ máa rí bíi pé it is compulsory kí lágbájá ó ṣoore fún lágbájá no kálukú ń pawó rẹ̀ sápò ara ẹ̀ ní sà tó bá wù mí ni màá ṣe ó lè compel mi náà èmi pẹ̀lú ẹ̀ ọjọ́ pawó pọ̀ so ó lè compel nígbà tí ó ṣe pé èmi pẹ̀lú ẹjọ́ dá business sílẹ̀ ni ọwọ́ ayẹ ká pín owó déédéé mi ò wá pín déédéé pẹ̀lú èmi wá mójú ẹ lọ tó bá jẹ́ pé tó ń bá mi jà sí nìyẹn àwọn ayé máa bú mi náà pé
ṣe contribution yín 50-50 ní na owó náà 50-50 ló yẹ kẹ́ ẹ pín ṣùgbọ́n mi rẹ̀ ọjọ́ daṣẹ́ pọ̀ mi ìbáwọ̀ daṣẹ́ pọ̀ òbí mi daṣẹ́ pọ̀ kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bọ́wọ́ ikú bá sì ṣe mọ ní òfin nojú gbogbo ayé ló dẹ̀ mọ̀ wípé àwọn olóṣèlú kan wà tí wọ́n ti wà síwájú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wàláì títí di òní ẹlòmíì ò ṣe kọmíṣánná rí ó sì wà láyé dè ní kò tí kú ẹlòmíì kò ṣe sínétọ̀ rí ó sì wà láyé kò tí kú ẹlòmíì nínú wọn kò ṣe gọ́fúnà rí síníọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ni wọ́n aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló di olórí orílẹ̀-èdè ilé ni ẹ má bínú tójú mi tó ni mò ń sọ ẹ jẹ́ kí n wá kúrò lórí torí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn tẹ́ ẹ̀ ń sọ yìí náà àwọn náà fèsì ìṣòro wọn nítorí pé wọ́n fèsì ìṣòro yẹn gidi ní Ọlọ́run fi ká ìṣòro yẹn ńlẹ̀ Jide Kosoko bàbá mi ni ẹ̀gbọ́n mi ni senior colleagues mi ni bákan náà ni òun àti Bello rí sí mi torí àwọn méjèèjì ṣe dáadáa pẹ̀lú mi gan wọ́n dẹ̀ ṣe dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ there was a day ẹ dákun ẹ má bínú pé mo fẹ́ padà sẹ́yìn there was a day nígbà tí àwọn kan máa ń pe Uncle B ní orúkọ kan tó máa ń dìjà ẹ pé kí lorúkọ tó máa ń pe Uncle B olórí ẹbí bàbá bùkátà Uncle B ò tí ì kọ́ ilé mo fi Ọlọ́run Elédùmarè búra mo fi iṣẹ́ tí mò ń ṣe ìbúra kó jẹ míyà tí n bá parọ́ àátò báyìí ni àwọn èèyàn ó tò báyìí kálukú wá gbowó ni lọ́wọ́ Uncle B Bello yẹn kò dẹ̀ tí ì kọ́lé nígbà tí mò ń sọ yìí mo pẹ̀lú àwọn tó ń tò àwọn bàbá wa kan tí wọ́n sì wà láyé dèní wọ́n pẹ̀lú àwọn tó ń tò tí orúkọ tán àdàpé tí wọ́n ń pe orúkọ Uncle B ńgbà yẹn ni olórí ẹbí bàbá bùkátà olórí ẹbí bàbá bùkátà so káwá dé orí Uncle B Ọlọ́run mo mọ̀ bá Uncle B náà dúpẹ́ Uncle Jide náà dúpẹ́ o ká padà sórí Uncle Jide mo bá Uncle Jide dúpẹ́ o gbogbo ẹni tó bá mọ àdánwò tó ṣẹlẹ̀ kí Ọlọ́run ó tó ṣe Uncle Jide lẹ́ni tó lè kọ́ ilé bó ṣe wù lónìí ẹskísà Uncle Jide kọ́kọ́ ra ilẹ̀ kan ilẹ̀ tí mo kọ́kọ́ mọ̀ tí Uncle Jide rà gbìn area ọ̀nà AIT yẹn ni wọ́n ra ilẹ̀ yẹn sí very big land mi mọye bóyá éka ni o bóyá kò lè jẹ́ plot tó fẹ̀ gan kò lè jẹ́ plot nígbà tí ntàwí máa dé ó bọ́ sí accusation land ó bọ́ sí accusation land gbogbo ẹsẹ̀ tí Jide Kosoko lò láyé wọn gbà fún ó ti kọ́ díẹ̀ wọ́n padà wo ni Jide Kosoko ti kọ́ ilé àkọ́kọ́ ẹ̀tọ́ kọ́kọ́kọ́ torí ẹ máa ń rò pé bóyá àwọn tó ń gúrò yẹn náà wọ́n kàn déédéé gúrò lẹ́ẹ̀kan náà yìí bẹ́ẹ̀ kọ́ sà ilé àkọ́kọ́ tí Uncle Jide fi kọ́kọ́ ń kọ́ wọ́n wo ni wọ́n ti kọ́ jìnnà díẹ̀ wọ́n wo ni ẹ wá woru ẹni tí ó kọ́kọ́ ń kọ́ ní àkọ́kọ́ to his taste tí ó kò wá tí ìdókè tán pátápátá tí wọ́n wo dànù ẹ wá wo ibo ni ó ti bẹ̀rẹ̀ Uncle Jide tó wá bẹ̀rẹ̀ sí ní ilé ó tó wá bẹ̀rẹ̀ sí ní ilé ó tó wá bẹ̀rẹ̀ sí ní ilé mo fi orúkọ bo ibì kan láṣìírí wọ́n wá gba ilé níbẹ̀ wọ́n gba duplex níbẹ̀ mo pe èmi ni mo bá wọn gba ilé yẹn èmi ni mo bá Uncle Jide gba ilé yẹn láfíà tán wọlé wọn ti bí yẹn ọ̀tọ̀ níbi tí wọ́n wà tẹ́lẹ̀ ibi tí wọ́n wà tẹ́lẹ̀ náà ilé mẹrẹǹtì ni tí wọ́n fi ń kọ́ ilé tiwọn yẹn so ẹni tó ní ilé yìí ó ti kú so mo rò pé àwọn mọ̀lẹ́bí wá decide pé kí wọ́n jẹ́ wọ́n fi rent kán lè mọ fi owó yẹn tọ́jú àwọn ọmọ lọ́wọ́ dà pé ìyàwó méjì àbí mẹ́ta lẹ́nu yẹn ni mo forúkọ bo ẹni yẹn láti rí mo dẹ̀ forúkọ bo area yẹn láti rí n tó hàn sí mi ni mò ń sọ tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa Uncle Jide ó dìde kí wọ́n wá já mi lórí tẹlifíṣàn now ṣe mọ̀ wípé owó háyà lákọ́kọ́ san owó rentage lákọ́kọ́ san nígbà tó yá ni wọ́n bá Uncle Jide ní wọ́n bá wọn jùmọ̀ pọ̀ pé òkè ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin
àwọn mọ̀lẹ́bí yẹn wọ́n bá decide pé kí wọ́n ta ilé. Ìgbà tí wọ́n decide pé kí wọ́n ta ilé, ẹnìkan ló ní gbogbo ẹnìkan nínú wọn nínú àwọn ìyàwó òun ló approach uncle Jide sorry. Uncle Jide ti wá ń san owó ilé yẹn lọ. Uncle Jide ti ń san owó ilé yẹn lọ. Uncle Jide ti ń san owó ilé yẹn lọ. All of a sudden báwọn ìyàwó yòókù ṣe yarí ní ẹ̀ pé àwọn ò ta ilé mọ́. Wọ́n láwọn ò ta ilé mọ́. Uncle Jide dẹ̀ ti àwa kan tá a súnmọ́ Uncle Jide ti ń rí nírí ilé Uncle Jide toró ti sanwó dènà díẹ̀. Àti rí nírí ilé Uncle Jide wọ́n bá ní bí Uncle Jide àfi tí Uncle Jide bá máa fi owó tó san yẹn tó bá máa fi lo ilé àwọn ò ta ilé mọ́. So Uncle Jide wà force láti máa wá fi kíní owó yẹn gbé ilé yẹn lọ díẹ̀díẹ̀ ní ìrò kan tiẹ̀ lówó ọ̀hún tán tí Ọlọ́run fi wá tó bẹ̀rẹ̀ orí ẹ̀ wọ́n tó wá fèsì iṣẹ́ ìburúkú. Gbogbo ìgbà tí mo náà fèsì iṣẹ́ yìí Uncle Jide ń sọre ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú tíátà pé ṣé olóore ni Uncle Jide àbí kì í ṣe olóore, ẹ béèrè lọ́wọ́ wọn náà, ẹ béèrè lọ́wọ́ wọn náà. Pẹ̀lú gbogbo bí ìyà ṣe ń jẹ wọ́n pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn àwọn ọmọ wọn kankan ò tí ì gòkè tó bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ yunifásitì làwọn ọmọ wà, undergraduate ní gbogbo àwọn ọmọ wọn. Very good school làwọn ọmọ wọn lọ, very good school làwọn ọmọ wọn lọ. Now Uncle Jide wá tí ìlówó yẹn tán kó tó wá di pé wọ́n wá ra ilẹ̀ ní Ìkòròdú. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní develop ilẹ̀ yẹn díẹ̀. Wọ́n wá develop ẹ̀ dé ibi tán develop ẹ̀ délé nìyẹn. Téèyàn bá rí ilé tí Ọlọ́run kọ́ fún Jide Kosoko, èèyàn ò ní sọ pé ó lùsì owó kan lórí ilẹ̀ kan rí. Èèyàn ò ní sọ pé ó lùsì owó kan lórí ilé kan rí. Tó bá jẹ́ pé Jide Kosoko relax nígbà tádànwó àkọ́kọ́ bá, tádànwó ẹ̀kejì bá, tó bá jẹ́ pé ó relax, Jide ò ní wà nípò tó wà lénìí yẹn. Ṣùgbọ́n mo bá Jide Kosoko dúpẹ́ bó ṣe wá ń kọ́ ilé sìn láwọn ọmọ ẹ̀ ń kọ́. Bó ṣe ń kọ́lé làwọn ọmọ ẹ̀ ń kọ́. Irú wọn ń sìn Ọlọ́run tírú wọn ní àsìkò ọdún tá a lò lọ yìí. Ṣé mọ̀ pé Rafiu lórúkọ Uncle Jide bó tilẹ̀ jẹ́ pé wọ́n padà Christian náà padà ń ṣe. Ṣùgbọ́n Rafiu àwọn tó ń mọ̀ wọ́n Rafiu wọ́n á fún wọn ní ẹran léyà. Àwọn náà ó fún èèyàn rẹpẹtẹ. Iye ẹran tí àwọn ọmọ wọn máa rà lásán ó ti tó kán máa ta ẹran tán bá fẹ́ ta ẹran. Iye ẹran tí àwọn ọmọ Bello máa rà fún bàbá wọn lọ because kò ní sí ẹni tí ò ní fẹ́ mú ẹran tiẹ̀ wá. Wọ́n dẹ̀ fi ń jagbà ní. Fẹ́mi ó fẹ́ kí ẹran tòun ní kó tóbi jù. Tọ́pẹ́ ó fẹ́ kí ẹran tòun ní kó tóbi jù. Sọ̀díkì ó fẹ́ kí ẹran tòun ní kó tóbi jù. Wálé ó fẹ́ kí ẹran tòun ní kó tóbi jù. Bẹ́ẹ̀ lọ. Kí nǹkan mẹ́nu bà very few nínú àwọn ọmọ Uncle B. So lénìí tẹ́ bá wá rí irú Uncle B pẹ̀lú situation tí wọ́n wà yẹn, pẹ̀lú gbogbo tí àwọn náà ti là kọjá, ṣé tí ẹnìkan ò bá wá tí ì ní nínú ẹgbẹ́ yìí so yẹ ká attach ẹ̀ mọ́ Uncle B tàbí Uncle Jide lọ́rùn. Nígbà tó jẹ́ pé àwọn náà gbé àgbélébù tiwọn Ọlọ́run lọ́kàn níbi ayọ̀ ni wọ́n parí ẹ̀ sí. Ẹ wá wò ó, ẹ wo ibi tí Ọlọ́run ti ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Parí olódò ọ̀kọ́lé nígbà tó wà ní ọmọ kékeré, nígbà tó tún ti di ọ̀dọ́ kò kọ́. Ẹ wá wò Ọlọ́run wá sọ pé parí olódò fi ilé alárinrin àti mọ́tò tó dáa pé yóò wá padà lò. Ọlọ́run sì gbé ẹnìkan dìde ó sì wá ṣe fún un. Àṣé tó bá jẹ́ pé Ọlọ́run ló gbé ẹni yẹn dìde tí wọ́n yé dẹ̀ ṣe mọ̀lẹ́bí tí èsì ẹ̀gbẹ́ tí èsì àbúrò ẹ̀ tí wọ́n yé ṣe mọ̀lẹ́bí ara wọn, àṣé ń ṣe ló yẹ pé Ọlọ́run náà ní ká máa dúpẹ́ fún. Àṣé kò yẹ ká blame ẹnìkan lórí ibi kìíní kan ṣe rí bákan. So ẹ tó wo àwọn èèyàn tí mo lè sọ̀rọ̀ wọn pọ̀ o, ṣùgbọ́n bí àwọn èèyàn tí mo ṣe lè sọ̀rọ̀ wọn pọ̀ ti pọ̀ tó mi ní àwọn méjì tí mo sọ̀rọ̀ wọn yẹn mo rí pé wọ́n jù mí lọ. Gbogbo nǹkan náà fi jù mí lọ. Gbogbo téèyàn ní láyé ni àwọn méjèèjì ní jù mí lọ.
nítorí pé mo dẹ̀ tó máa mọ̀ pé wọ́n jù mí lọ lọ́jọ́ orí, mo gbé àgbà fún wọn, mo gbà wọ́n ní àgbà mi ni mo ṣe lè sọ̀rọ̀ wọn o, torí kò sí nǹkan tí wọ́n fi mi ṣe. Mi ò lè sọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ tiwọn yìí. Gbogbo àwọn ọmọ kéékèèké tẹ̀ rí lé nìyẹn, irú àwọn ọdún, irú àwọn Ibrahim Chatta, ní tí àwọn náà ti fèsì rí. Ọlọ́run Elédùmarè ló bá mi sọ wípé Ibrahim Chatta máa wà láyé lénìí. Tí Ibrahim bá ra mọ́tò lénìí, yóò lásídẹ́ǹtì kó tó ọ̀sẹ̀ kan. Ṣé ẹ mọ̀ pé orí kíní mo ti ń sọ yìí? Ọlọ́run ló mọ iye mọ́tò tí Ibrahim rà tó lásídẹ́ǹtì. Ibrahim Chatta kan náà tẹ̀ ń wò yẹn, ọmọ mi gidigidi nìyẹn náà, ìyẹn náà ò lè sọ pé mo ṣe sọ̀rọ̀ òun. Ṣùgbọ́n nígbà tí ò padà, tó jẹ́ pé ó sà ń larí mọ́ ogun yẹn ni, ó sà ń larí mọ́ ogun yẹn ni, ó padà jẹ́rí ogun yẹn. Tẹ́ bá dé theatre village ọmọ yẹn lénìí, ẹ gbé bẹ̀rí fún ẹ kì ní kí náírà òkú kalẹ̀. Afọláyan, kí lorúkọ ẹ, Kúnlé Afọláyan. Téèyàn bá rí ọlá Kúnlé Afọláyan, yóò tún fi ṣùgbọ́n ẹni tó bá jẹ́ onítalára, wàláhì yóò lápá tẹ̀sán. Kúnlé Afọláyan ni mo sọ o. Mo ṣẹ̀ṣẹ̀ ti location ẹ̀ dé sìn ní láìpẹ́ yìí. Mo fi Ọlọ́run Elédùmarè ṣèlérí. Ṣàṣà ni àgbààgbà kan tó wà. Àwọn àgbààgbà kan wà tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ káyé ó gbàgbé wa bí gbàtà ó fẹ́ jọ pájé ti gbàgbé wọn. Gbogbo wọn pátá ni máa yẹn pè síṣẹ́. Owó tó fún ẹnì kọ̀ọ̀kan kò sẹ́ni tó gbà rí nídìí iṣẹ́ yìí. Owó tó fẹ́ mi ì gba ìlàjì ẹ̀ rí láti ọdún tí mo ti ṣiṣẹ́ pé lórí iṣẹ́ ẹ̀yọ oró kan kí kẹ́nìkan fún kan déédéé fún mi ní ìlàjì owó tó fún mi yẹn, kò tí ì ṣẹlẹ̀ sí mi nídìí iṣẹ́ yìí. Ṣùgbọ́n Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi gangan mo sọ fún yín pé mi gan ìkọ́lé, ṣùgbọ́n ní tèmi náà ń kọ́. So tọ́lọ́run bá wá jẹ́ nǹkan tí mò ń kọ́ yẹn tán, tí mò ń kọ́ yẹn bá wá kọ́lé fún mi, àwọn kan máa sọ pé kí ni mò ń wò tí ebi fi ń pa lágbájá, kí ni mò ń wò tí ìyà fi ń jẹ lágbájá. So ilé tí mo kọ́ fún mi yẹn, kí n lọ rèé tà á torí kẹ́ni yẹn ó lè bá a wà láàyè tó yẹ kó wà bí báwo. Advice ẹyọ kan ni mo fẹ́ fún gbogbo àwọn oní tíátà. Advice ẹyọ kan. Mi ì fẹ́ sọ̀rọ̀ lórí Mr. Látìmọ́ torí mo ti sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n mo bẹ̀ ẹ̀yin èèyàn, ìwọ tí ìwọ náà bá bí ọmọ tó dẹ̀ níyàwó, ẹ jáwọ́ lọ́rùn ìyàwó Látìn, ẹ jáwọ́ lọ́rùn ọmọ Látìn. Ìyàwó Látìn ò ṣe tíátà, ọmọ Látìn ò ṣe tíátà. So kò sí cause, kò sí reason fún yín láti bú wọn. Gbogbo ẹni tó bá ń bú wọn, olúwa rẹ̀ ń dẹ́ṣẹ̀ ni. Ìdẹ̀rò pé irú ẹ̀ṣẹ̀ bẹ́yẹn Ọlọ́run lè forí jiyàn lórí ẹ̀. Torí wípé àwọn tí ò ṣẹ̀yìn, tí ò tọ́ yín lọ́wọ́, tí ò tọ́ yín lẹ́sẹ̀, àwọn yẹn lè ń ṣépè fún. For what? Ìyàwó Látìn ó láwọn èèyàn tó náà ti ṣe dáadáa fún. Ẹ jẹ́ sọ kínní kan, Látìn tá à ń sọ yìí, mo fi Ọlọ́run Elédùmarè dé lórí Ìgbò. Gbogbo àwọn ọmọọṣẹ́ Mr. Látìn tó wà ní ìlú òyìnbó ń sìn, wọ́n á sọmọ 20, wàláì tàláì símọ́bì láì làsíláwà, orí ilẹ̀ ni mo dúró sí, tẹ́nìkan yebú ṣeré. Látìn ló influence bí gbogbo wọn ṣe ń travel. Wọ́n dẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ ọmọ Ìgbò wà nínú wọn. Ìgbò wà nínú àwọn ọmọọṣẹ́ tó rán lọ sí ìlú òyìnbó. Àwọn ọmọ yẹn dẹ̀ ń soríire lénìí. Bẹ́ẹ̀ bá rí Látìn tí bá ń dá bí ẹdun tí bá ń rọ̀ bí òwe, ṣé tírú àwọn náà ọmọ yẹn bá ṣe dáadáa fún Látìn so burú ni? So bàbá rí bíi méjì mẹ́ta tó tẹ̀ ra mọ́tò tó ti jù sí Látìn pé òun ló jẹ́ kí ilé ayé mi ó rí báyìí, ẹ máa ka mọ́tò sí Látìn lọ́rùn. Ìgbà tó ń sọ́fà tó ń re owó ti ẹjọ́ tó fi ń rán àwọn ọmọ yẹn nílùú òyìnbó, àwọn ọmọ tí èso ọmọ ìyá rẹ̀, tí èso ọmọ bàbá, tí èso ọmọ ìlú ẹ̀, ọmọ Ọ̀ṣun ní Látìn náà. Ìgbò dẹ̀ wà náà ọmọ tí mò ń sọ yìí. Ìgbà tó ń re owó ti ẹjọ́ ẹ̀rí ń gbà yẹn náà. So táwọn ọmọ yẹn bá wá dá mọ́tò fún sí ká ní wá ní mọ́tò mẹ́jọ tàbí ẹnìkan wá fìrù pé pẹ̀lú ilé tí mo kọ́ ìmọ̀ akọ́rú ẹ̀ kan fún Látìn, pẹ̀lú pé òun ló jẹ́ kí n rí lè kọ́, so burú ni. Ẹ ṣe máa àlẹ́jì láti ta lé tiẹ̀ láti bọ́ ẹnìkan. Ẹ má jẹ́ ká rorò kúrò.
àwa tá a wá jẹ́ òṣèré ni ká ṣọ́ra wa ká má jẹ́ wọn ó forí wa gbára wa torí àwa jọ remain sí industry yìí ni tá a bá dẹ̀ tí ì kú àjẹran tó ju erin lọ ẹni tí ò tí ì kú ò mọrú ikú tí ó pa òun ṣé wàá rí ọ̀rọ̀ ọmọ Adélọ́f kí lorúkọ ẹ̀ ọmọ Adélọ́f tí mo dárúkọ Kúnlé Afọláyan gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ alábìámọ ẹ má bá mi ṣàdúrà fún bọ́bọ́ yẹn kọ́lọ́ má jẹ́ kó rí ẹ̀bù ẹ̀yìn tí mú yàn padà sẹ́yìn kọ́lọ́ Olódùmarè kó má ṣe fún Kúnlé tí mú yàn padà sẹ́yìn kọ́lọ́ wọn má ṣe fún Kúnlé orí íńtánẹ́ẹ̀tì ni mo ti ń sọ iṣẹ́ láti jọ mo ti ń ṣe tíátà ìlàjì nǹkan tó san fún mi mi ò ní sọ ọ fẹ́ kí n sọ iye owó yẹn fún ẹ mi ò ní sọ fún ẹ olè ní ẹ ṣùgbọ́n ìlàjì nǹkan tó fún mi mi ò dágbárú ẹ̀ lórí iṣẹ́ ẹyọ kan rí nínú tíátà látọdún tí mo ti wà mí látọdún kékeré mi ni mo ti wà nínú tíátà o títí di mo ṣe rùgbà mi ò gba háàfù ẹ̀ rí ok gbogbo àwọn nkù bí wà bẹ́ẹ̀ o àwọn nkù Jídé wà bẹ́ẹ̀ o àwọn artist wa kan tó wà tó jẹ́ wípé ok irú Ṣọlá Ṣóbọ̀wálé ibi tí àwọn yẹn wà ń sìn iṣẹ́ táwọn yẹn bá ṣe millions làwọn yẹn ń gbà ń sìn kì í ṣe ọ̀rọ̀ à ń fi thousands bẹ̀rù wọn mọ́ láyé million kì í ṣe millions làwọn yẹn máa gbà lórí iṣẹ́ gbogbo orú àwọn yẹn gbogbo àwọn Ògògó everybody gbogbo Yínká everybody gbogbo àwọn BABAJIDE gbogbo àwọn Ọlọ́fààná gbogbo àwọn èmi gbogbo àwọn Sokoko gbogbo àwọn tó lórúkọ nílẹ̀ Yorùbá ló pè sí iṣẹ́ yẹn tó dẹ̀ fún kálukú ní owó gidi èyí tẹ́ wá ń ṣépè ilé wa ó wà irú ẹni yẹn náà wà lára àwọn tẹ́ ń ṣépè ilé o ẹ wá wò pé tẹ́ bá ṣe ìpè ẹyọ kan fẹ́ nìyẹn ṣé orí rẹ̀ ò ní dá 20 padà fún yín pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn mo kàn fẹ́ mention but few nínú torí pé kì í ṣe gbogbo èèyàn ni mo lè dárúkọ tán so torí ìdí èyí mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run ojú ò ní tì yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fẹnu bà ìràwọ̀ àwọn tó ti níràwọ̀ jẹ́ ẹ̀yin kọ́ lẹ fún wọn ràwọ̀ Ọlọ́run ló fún wọn ràwọ̀ Ọlọ́run ló níràwọ̀ wọn dalẹ̀ kò kàn yín àsìkò títí kálukú bá tó kálukú á rí ìrànlọ́wọ́ níbi tí Ọlọ́run bá lọ́dọ̀ ẹni tí Ọlọ́run bá rán sí ẹ̀yin òṣèré tíátà regardless of ẹgbẹ́ tó o bá wà regardless of pé ikú nǹkan tiẹ̀ mọ́ sínú ẹgbẹ́ kankan tó bá ti wà ní industry ẹ gbà pé ọmọ ìyá ni wà ẹ má jẹ́ káwọn èèyàn ó dá àárín wa rú ẹ má jẹ́ kí wọ́n skátà àárín wa látayédáyé ní gbogbo orú nǹkan báyìí tí ń kọjá àwọn bàbá wa Ògúndé nígbà tí mo sọ wípé wọ́n ń pe ọ̀nkù bí ní senior kí ni wọ́n ń porúkọ ẹ̀ senior kí ni wọ́n tí wọ́n ń pè ní olórí ẹbí bàbá bùkátà tó jẹ́ pé senior tenant náà máa ń pè ńgbà náà lọ́hùn àwọn kan ju òun náà lọ àwọn tó jù ú lọ yẹn wọn àkọlé fún wọn ra mọ́tò fún ọ̀nkù bí struggle fún gbèsè ayé ẹ̀ ló fi wà níbi tó wà yẹn mi ò sọ pé bí wọ́n ṣe ra mọ́tò tàbí tí wọ́n kọ́lé fáwọn kan ò dáa ṣùgbọ́n ibi tọ́lọ̀ ń kọ́ pé àwọn ó gbà ní nǹkan tí wọ́n ní nìyẹn ẹ mọ̀ wá jẹ́ ká condemn others nítorí ẹnìkan àwa ni ká ṣe jẹ́jẹ́ àwa tá a jẹ́ òṣèré àwa ni ká ṣe jẹ́jẹ́ àwa ni kọ́lọ̀ wọn mọ̀ bà iyì wa jẹ́ ẹ má jẹ́ káwọn èèyàn tó fẹ́ trendy ó tapo sí àlà wa ẹ dákun tẹ́ ẹ bá lọ wo iye èèyàn tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn báyìí ẹ wò gbà tí Mr. Latin ti sọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ ni mo repeat lánàá yẹn o bí àwọn mi ìfẹ́ pé wọ́n ń wèrè ṣùgbọ́n ìwà tán hù jọmọ́ bẹ́ẹ̀ so báwọn yẹn ṣe ń sọ ń sìn bẹ́ẹ̀ kọ́ ni Latin sọ ohun tí Latin sọ ni mo sọ fún yín lánàá yẹn o ntí Latin sọ ni mo sọ Latin sọ kì í ṣe pé tọ́pọ̀ òun lè rẹgbẹ́ ẹnìkankan lọ́wọ́ o ó ṣàlàyé nípa ọ̀rọ̀ ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó sọ nìyẹn o so ẹ má jẹ́ káàrin wọn bàjẹ́ àrí olódó
mo fi orí ìyá àti bàbá tó bí ẹ mo fi bẹ̀ ẹ́ má sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn mọ́ o má jẹ́ kẹ́nìbọ̀dì ó pùṣẹ̀ o má sọ nǹkan kan mọ́ o torí pé ó wu Ọlọ́run ní gbogbo tó wá sọ́dọ̀ ẹ wá sọ́dọ̀ ẹ o tí sùn yẹn bá lẹ̀ ti ta ìyẹn gbọ́dọ̀ fọwọ́ bò nítorí ayé láti kékeré lèmi ti ń ṣiṣẹ́ yìí o mo gbọ́njú bára mi nù sẹ́yìn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ pé àbúrò bàbá mi tó mú mi sọ́dọ̀ tó jẹ́ pọ́dọ̀ ẹ̀ mo ti lọ primary ni mo kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ láti kékeré mi náà ti ń lò mí mo gbọ́njú bára mi níbi mo ti ń ṣe tíátà ni mo gbọ́njú bára mi níbi tí mo ti ń ṣe iṣẹ́ tíátà ni ẹ wá wo ọdún yẹn ọdún náà tànà mo lè sọ fún yín pé mi ò tí ì kọ́lé dì sí mi ò tí ì kọ́lé mi ò kọ́lé tí mo ń sọ mi ò fi tọrọ lé o mi ò fi tọrọ lé lọ́wọ́ ẹnikẹ́ni o mi ò fi tọrọ lé ẹni tí ò tí ì kọ́lé ó ní ti ń kọ́ o torí ìgbà kan ni Bello kọ́lé tó ní àwọn tó ń kọ́ ìgbà nìkan ni Jide Kosoko ò kọ́lé tó láwọn nǹkan tó ń kọ́ ìgbà kan ni Délé Òdùlé ò kọ́lé tó láwọn nǹkan tó ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ńgbà náà o mo súnmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ojú mi sálẹ̀ sí gbogbo wọn ojú mi sálẹ̀ sí láìfún wọn ìgbà kan náà tí ìkọ́lé táwọn èèyàn máa ń fi bú wọn tó yẹ pé tí wọ́n ń kọ́ ojúlé lọ so ibi tó bá wo kálukú ní ọ̀nà owó tiẹ̀ sí ẹ mọ́ bá wa dá wípé nítorí pé Sokoti ti jẹ́ mi lọ ní àbò ni ò ṣe ran lágbájá lọ́wọ́ it's none of your business èmi ni máa fi ìlọ́kàn ara mi pé ó yẹ kí n ràn lọ́wọ́ ìwọ kọ́ ló máa kọ́ mi ìwọ náà dẹ̀ ní ẹgbẹ́ tó belong sí èèyàn mélòó nínú ọmọ ẹgbẹ́ yín lẹgbẹ́ yín ti ra mọ́tò fún èèyàn mélòó nínú ọmọ ẹgbẹ́ yín lẹgbẹ́ yín ti kọ́lé fún tí wọ́n bá lè rú bẹ́ẹ̀ yẹn kò yẹ kó máa wá bú àwa tí ọba dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ yín ti kọ́ ilé ó ti ra mọ́tò fẹ́ nìkan dákun torí Ọlọ́run nínú next video rẹ dákun wá sọ fún wa pé ẹgbẹ́ kọ́lé fún lágbájá báyìí nínú iṣẹ́ tèmi ń ṣe ẹgbẹ́ wa kọ́lé fún lágbájá báyìí ẹgbẹ́ wa ra mọ́tò fún lágbájá báyìí ẹni báyìí ni irú mọ́tò báyìí ni wọ́n rà fún ọdún báyìí náà sì rà fún un á bẹ̀ wádìí ẹni tó dárúkọ yẹn á dẹ̀ rí pé ẹni yẹn ó dẹ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni so ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ ti ẹ̀ jáwọ́ lọ́rọ̀ wa díẹ̀ kí ló sọ pé ọ̀rọ̀ tiwa nìkan lè fi ń ta yín àwọn lọ́ọ̀yà wọ́n wà ń bẹ̀ adájọ́ wà ń bẹ̀ dókítà wà ń bẹ̀ àwọn engineer wà ń bẹ̀ àwọn tó ń tẹran wà ń bẹ̀ àwọn mọ́tò wà ń bẹ̀ kí ló dé why we always why us kí ló dé táwa nìkan ni ẹjọ́ mo bẹ̀ yín ojú ò ní tì yín ẹ dákun ẹ tiẹ̀ bá wa dákẹ́ lórí ọ̀rọ̀ wa díẹ̀ ẹ jẹ́ k'Ọlọ́run ó ṣe nǹkan tó bá wù ú níwọ̀n bàgbà tó jẹ́ wípé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ẹ tí ì ṣe nǹkan 5 naira sí sàkáání wa rí àwọn tó ń ṣe é fún wa gangan tí wọ́n ń kọ́lé fún wa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí wọ́n ń ra ilẹ̀ tí wọ́n ń ra mọ́tò àwọn ò sọ̀rọ̀ ọbẹ̀ ṣe ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì ò tiẹ̀ fẹ́ ẹlòmíì ti tún ṣe rárá mi ẹlòmíì ò tiẹ̀ fẹ́ káwọn èèyàn ó mọ̀ ó kàn jẹ́ pé rísì tẹ́lòmíì fi ń sọ ni wípé wọ́n believe pé òkè àwọn èèyàn kan ní ran àwọn náà lọ́wọ́ àwọn tí ń ran àwọn yẹn lọ́wọ́ yẹn dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé àwọn náà ń fi owó yẹn ran àwọn kan lọ́wọ́ ń tòótọ́ ni torí wọ́n máa sọ fún wọn pé ẹjọ́ ẹjẹ́ akọ́lé fún lágbájá ẹjẹ́ ara mọ́tò fún lágbájá àwọn kan wọ́n máa dáwó so tí wọn ò bá fi hàn pé nǹkan báyìí làwọn ṣe fún lágbájá àwọn tó ń dá yẹn ò ní í dá fẹ́lòmíì mọ̀ tẹ́ bá ní kẹ́lòmíì wọn rísì tẹ́ fi rí pọ̀pọ̀lọpọ̀ ń fi nǹkan yẹn hàn nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín èmi ń ṣoore o mi ò dẹ̀ retí rìwọ́ọ̀dù mi lọ́dọ̀ anybody ju ọ̀dọ̀ Ọlọ́run lọ èmi ń ṣoore o mi ò dẹ̀ ní láti fi oore tí mò ń ṣe hẹ́ torí wọ́n kọ́ lọ máa rìwọ́ọ̀dù mi o ní nǹkan kan tó gbé fún mi Ọlọ́run nìkan ló ní tí ó fún ẹ̀dá kọ̀ọ̀kan ọkàn lè lo ẹnì kọ̀ọ̀kan so tó bá dẹ̀ pé wọ́n ni Ọlọ́run ó lò fún mi wọn bí aláyẹ ẹ̀dá kan sọ lò wọn bí aláyẹ ẹ̀dá kan sọ lò torí Ọlọ́run ti kọ́ pé wọ́n ni wọ́n lò fún mi tó bá dẹ̀ mi ni Ọlọ́run fẹ́ lò fún wọn bí aláyà mi dáa kí n ṣe no torí Ọlọ́run ti kọ́ pé mi ni mo fẹ́ lò fún ẹ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ojú òní tì wá pàápàá jùlọ ẹ̀yin tí ẹ jẹ́ fans wa gangan mo mọ̀ pé kò sí fans wa nínú àwọn ọlọ́rọ̀ kàntànkàntàn yìí torí pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fans wa ẹ sì ń ṣe fún wa lọ́wọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ máa wá sórí TikTok tẹ́ ẹ ń ṣe dáadáa fún irú èmi àwọn ẹlòmíì tí ẹ máa ń imagine pé Sokoti náà tó wà lórí TikTok wọ́n á fún mi ní gift wọ́n á sì gbá wọ́n á ṣàwó lóhùn ní báyọ̀ yín jẹ́ ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin kọ́ là ń ta sí ẹ̀yin kọ́ là ń bá wí
torí pé ìdùnnú tiyín ni káwa máa lọ sókè. Ẹ̀yin ò kí ń rí the bad aspect of us. Dáadáa yẹn lè máa ń rí. Gbogbo ìgbà tẹ́yin náà bá wá lò láyé, ẹ̀ ní kábàámọ̀ láyé, ẹ̀ ní fojú sunkún ọmọ. Pẹ̀lú ògo ọlọ́bẹ̀ bá ti wulẹ̀ kẹ́ pẹ́ láyé tó, ẹ̀ ní mọ̀ sàárè ọmọ o. Ẹ fọwọ́ páwó, ẹ fèrègì jòbì, ojú ò ní tì yín o. Títí dìgbà tí màá tún máa mú nǹkan mi wá sí etí gbọ́ àwọn èèyàn, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi eléyìí, ẹ bá mi fi ṣe àwòkọ́ṣe, ẹ jọ̀ọ́ ojú ò ní tì wá. Thank you very much.